ẹ tún kú dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa tó ń gbádùn ètò yín ètò wa ìròyìn yàjóyàjó ní gbogbo ibikíbi tí ẹ bá wà. Jígí Alára lẹ ti ń gbọ́ròyìn. Orímádégún Àyìndé ló kọ tèmi. Èmi ò níṣẹ́ kankan gbà lọ́wọ́ ìjọba o. Pat Utomi ló sọ bẹ́ẹ̀. Ṣé wọ́n ní kóde ó lè gbọ́ràn la ṣe ń sọ létí ọmọ rẹ̀? Ọ̀rọ̀ yìí ló wá látàrí ọ̀rọ̀ kan tí ọ̀jọ̀gbọ́n tó mọ̀ nípa ìṣúná ètò òṣèlú ọ̀gbẹ́ni Pat Utomi sọ wípé òun ti jáwọ́ nínú à ń díje dupò kan tàbí gbaṣẹ́ lọ́wọ́ ìjọba ilẹ̀ Nàìjíríà. Utomi ṣàfihàn ọ̀rọ̀ yìí pé òun kò ní gbaṣẹ́ kankan mọ́ lọ́wọ́ ìjọba. Ó sọ ọ̀rọ̀ yìí lọ́jọ́ Ẹtì Friday níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe níléeṣẹ́ Channel TV léè tó fi ń tẹnumọ́ pé òun gbé ìgbé ayé àlàáfíà tí ò lábàwọ́n láàní ń ṣe pẹ̀lú owó ìjọba tí òun kò sì jalè ẹnikẹ́ni. Ó ní òun kàn fẹ́ mú kúrò lọ́kàn àwọn tó ń sọ̀sọkúsọ káàkiri ìgboro ayé wípé òun fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ìjọba ni. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣèjọba ìsìnwó Ìkòròwú tó ń pète àti polongo rẹ̀ tá a mọ̀ sí shadow government, Utomi ṣàpèjúwe ìṣèjọba yìí gẹ́gẹ́ bí ọ̀nà tí aráàlú fi lè wà papọ̀ fohùn ṣọ̀kan béèrè kíkó àkóyawọ́ ìjọba. Ó ní kò tí ì sí tó dára jù nínú ìṣèjọba àwaara bíi kí lẹ́gbẹ́lẹ́gbẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kórajọ fohùn ṣọ̀kan máa béèrè lọ́wọ́ àwọn tó ń darí fún àkóyawọ́ ìjọba wọn. Àríjù báyìí lọ fún ti ìròyìn yàjóyàjó lásìkò iná láti iléeṣẹ́ Jígí Alára. Orímádégún Àyìndé ló ti ń ròyìn. Ẹ mọ̀ yáṣẹ́ o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.